Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kí ẹ máa wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí ojú ò lè fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí ò lè dì. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni kí ẹ̀yin àgbàlagbà. Ní gbogbo ibikíbi àyíká yìí tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán, òun náà ni àwa, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òní àwa, mo kí gbogbo wa ẹ káalẹ́. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ máa rí mi wò ní òní. Orúkọ mi náà ni Dr. Todaju tí ayé máa ṣe ló jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí, àwọn nǹkan tí a gbé dání tí a máa ń ṣe, a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a máa ṣe numerology. A máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan àṣírí kéékèèké àtegbò, èyí tí Ọlọ́run kó máa jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀dá tó dá. Àti rí kanu ìwé kan pé ó ní òun dá nǹkan yìí, òun dá fún mùsùlùmí nìkan, tàbí òun dá fún oníṣẹ̀ṣe nìkan, tàbí òun dá fún àwọn kírísítẹ́nì nìkan. Ewé àti Ọlọ́run dá generally kí olúkálùkù wa ká máa lò ó. Àmọ́ ọ̀nà tí olúkálùkù bá fi lò tiẹ̀, ó ní yóò mọ jẹ́ ìyàtọ̀. Tí a bá wo àwọn òyìnbó, ọ̀nà táwọn lo ewé àti egbò sí ó yàtọ̀. Tá bá wo àwọn aláwọ̀ dúdú náà, ọ̀nà táwọn náà lò tiwa sí ó yàtọ̀. Bá a tiẹ̀ lè sọ pé ìkà pọ̀ nínú èyí tí àwọn aláwọ̀ dúdú sí. Èyí tí mo fẹ́ bára sọ ní òní náà ni ewé àti egbò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí a ṣe mọ̀ sọ̀rọ̀ ètò. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí lè kí mo fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti ṣe àti ṣe. Tọ́pìkì tí a fẹ́ treat lénìí, òun náà nìkan tí a ń pè ní àṣẹ̀tá, ìṣẹ́gun ọ̀tá. Mo máa ń ṣe àlàyé lórí àṣẹ̀tá àti ìṣẹ́gun ọ̀tá. Tí mo bá ń sọ̀rọ̀ lórí àṣẹ̀tá àti ìṣẹ́gun ọ̀tá, àwọn tí wọ́n bá wà lórí ètò yìí dáadáa, wọ́n ti mọ ibi tí mo ń bá ọ̀rọ̀ lọ.
àwọn ọ̀pọ̀nu wa kàn máa ń gbọ́. Àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mo mọ́sẹ̀ ti gbọ́ yín o ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ mi ò pé méjì èmi náà ni Pastor Brain gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín àfi ìròyìn ayọ̀ ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Ben Nigeria Limited wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà ọṣẹ ìyọ́nú àwọn àgbà ọṣẹ ìyọ́nú àwọn àgbà produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́ fún tó mọ́ bọ́ iṣẹ́ àmọ́bọ́ ìyàwó àmọ́bọ́ ọkọ àmọ́bọ́ tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ ọ̀nà àbáyọ ti dé o ọṣẹ ìyọ́nú àwọn àgbà wo májàyà 5,500 naira pẹ́rẹ́ ni agbékalẹ̀ ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos telephone 070 37 42 25 52 lẹ́ẹ̀kan sí 070 37 42 25 52 tàbí 080 29 48 46 96 lẹ́ẹ̀kan sí 080 29 48 46 96 fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090 53 33 27 47 lẹ́ẹ̀kan sí 090 53 33 27 47. fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. Ìṣẹ́gun ọ̀tá ẹnu mi ò tiẹ̀ mọ̀ pé ọ̀tá ń bẹ torí mo sì rántí ìgbà tá a wà ní kékeré tí wọ́n bá ń kọ́ wa ní àkọ́sórí tó bá ti di bíi pé ìṣẹ́gun ọ̀tá gbogbo wa ìfọkàn sí a mọ̀ pé ọ̀tá lọ̀tá ń wá kiri àṣé àti ìmọ̀ kankan ni ẹ rí ọ̀tá ọ̀rọ̀ ọ̀tá nǹkan tí a lè fi wé ní ayé òun náà ni gbogbo ẹni tí bó ṣe jọ́ta ẹnìkan bẹ́ẹ̀ náà ni ẹnìkan náà jọ́ta tiẹ̀ o bí wọ́n ṣe jẹ́ ọ̀tá ẹnìkan táwọn kan bá ọ sí ọ̀tá bẹ́ẹ̀ ni wọ́n náà ń bẹ̀yàn sí ọ̀tá àwọn bàbá sì máa sọ pé ẹni yára ni ògún gbé ọ̀rọ̀ ọ̀tá ọ̀nàkọ́nà ni ọ̀tá ó lè gbà láti fi ba ayé ẹni tó ń bá sí ọ̀tá jẹ́ tí wọ́n bá ń báyàn sí ọ̀tá tí ò bá ní èrò burúkú sí ọ̀tọ̀ àmẹ́ni tó ń bá ẹ sí ọ̀tá tó ń bá ní èrò burúkú sí ẹ ńkọ́ ẹ̀dẹ̀ rí ọlọ́run sì ní ọlọ́run ọba tá à ń wò yìí kò mọ àwàdà ọlọ́run bò mọ àwàdà o olóníkà pé òun dá wa lóhùn bọ́tẹ̀ ẹ bá síwájú ẹ dé ọ̀dọ̀ ọlọ́run gbà àdúrà lórí ẹ ọ̀tá ẹ tó bá síwájú ẹ dé ọ̀dọ̀ ọlọ́run á gbọ́ àdúrà ẹ. ẹ rí ọlọ́run bá sọnù ẹ̀yàkúrà kan ó ní ọlọ́dàwọn kan ò ní ṣẹlẹ̀ àfi kó sì mọ wà ní àkọọ́lẹ̀ ẹ máa gbọ́ ó tún wá sọnù àyà kan pé àdánwò kan ò ní ṣẹlẹ̀ àfi kó jẹ́ pé òun ní fún ara ẹ̀ fà á sẹ́ni pé méjèèjì ó gba àkíyèsí ìwọ tí wọ́n bá ṣọ̀tá tó jẹ́ pé àárín ọ̀tá ló wà tó tún wá sùn tó tún falala ó wà ní àkọọ́lẹ̀ pé wọ́n bẹ ṣọ̀tá bóyá ta tiẹ̀ bóyá òun ò sùn ọ̀nà tó mọ̀ ó fi ń pè Ọlọ́run ó kolúgbò mọ́lẹ̀ lóru ó pè nǹkan tí ó pèlè lórí ó ní lágbájá ọmọ lágbájá kí nǹkan burúkú báyìí kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ lórí ẹ̀ àkọọ́lẹ̀ ni pé a pe Ọlọ́run ní wákàtí náà nígbà tọ́lọ́run bá gbàdúrà ẹ̀ àkọọ́lẹ̀ náà sì ni pé ìwọ ni wàá fọwọ́ ara ẹ̀ fà á nígbà tó mọ Ọlọ́run pé tọ́ta fi pe Ọlọ́run ẹ lọ́wọ́ tí ọ̀tá tíṣẹ́ rẹ̀ pé Ọlọ́run tó bá pọ̀ níwájú Ọlọ́run tó jẹ́ pé wọ orí fàájì ni ẹ́ ò tiẹ̀ mọ nǹkan kódà gan-an ọ̀nà tó ń sọ pé kò sí wé kò sí gbò ó wá ṣe bẹ́ẹ̀ títí wọ́n fi gbọ́n lúbúlúbú sínú ọtí fún ẹmu mú kú dànù àdúrà tá a bá gbà lórí ẹ̀ náà nìyẹn àkọọ́lẹ̀ ni pé ọ̀tá ó sàsí ẹ àsàsí ọ̀tá ó mú ẹ ìwọ ló wá fọwọ́ ara ẹ fà á àbí èèyàn yọ sí ẹnu gbó ó fẹ́ ṣe ẹ ládàá
fẹsẹ̀ ládàá ni o gbójú lóògùn, o dẹ̀ gbójúlé nǹkan kan o lọ́lọ́run, o wá dúró wá sá ẹ àdáwọlé oge lọ́wọ́ bọ́lẹ̀. Àkọọ́lẹ̀ ti wà ń pé ó ti wà nínú àkọọ́lẹ̀ fún wọn pé wọ́n sá ẹ ládàá ńjọ́ náà ni, torí pé kòkòrò tẹ́ rí iná gún bó ṣe kéré tó yẹn, òun náà lákọọ́lẹ̀ tiẹ̀ níwájú Ọlọ́run, torí pé òun náà ń pe Ọlọ́run dá lóhùn, jíjẹ mímu ẹ̀ Ọlọ́run bá gbọ́ bùkátà rẹ̀. Ká má wá sọ dídí èèyàn tọ́lọ́run dá tó tún dá wa, tó jẹ́ kó dá wa special. Kò wá sí nǹkan tó fẹ́ sí ọmọ ẹ̀dá ènìyàn láyé, ó ti wà nínú àkọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ ti ní pé ní ẹni yóò sá ẹ ládàá. Àkọọ́lẹ̀ náà tó ní pé wàá fọwọ́ ara ẹ fà á. Option méjì ló wà fún ẹ. Ìgbà tó ti yọ ọsẹ pé ó fẹ́ sá ẹ ládàá, option alákọ̀ọ́kọ́ bóyá kó sá lọ ni, option ẹlẹ́ẹ̀kejì bóyá kó dúró. Ó dẹ̀ dúró, àkọọ́lẹ̀ ó ti tó fọwọ́ ara ẹ fà ni. Òṣùpá kọrin kan ó ní wọ́n ti sọ fún ẹ pé ìwọ yóò fà á, ìwọ yóò sì wúkọ́. Ikọ́ tó mọ̀ wípé àfọwọ́fà ni, wọ́n ti sọ fún ẹ pé tó bá fà á wàá wúkọ́, ó wá fà á wá wúkọ́ yẹn, tí ìwọ kọ́ ló fọwọ́ ara ẹ fà ni. Àkọọ́lẹ̀ ti ní pé wàá fà á, tó bá sì fà á, wọ́n ti sọ fún ẹ pé wàá wúkọ́ tó bá fà á, ó wá fà á tó wá wúkọ́. Àkọọ́lẹ̀ ni. Kí ló fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ipòkípò tí ẹ̀dá bá wà, ipò tó dáa ni o, ipò dàkejì ni o, ẹ jẹ́ ká máa kún fàdúrà. Ọ̀tá ò dúró níjọ́ tó bá ti ń bá ẹ sọ̀tá, ọ̀tá ò ní dúró lórí ẹ̀ mọ́ o, ọ̀tá ò ní dúró. Bí ti ìgbésí ayé èèyàn ṣe bàjẹ́, ọ̀nà tó máa wá kiri. Bí ìgbésí ayé èèyàn bó ṣe máa bàjẹ́, ọ̀nà tó máa wá kiri. Ìwọlé wà lè jẹ́ nìkan kó máa báyàn sọ̀tá o, kó mọ̀ tí ẹ máa ro burú sí o. Àmọ́ bí ìgbésí ayé tí ó ṣe bàjẹ́, ọ̀nà tí ó ṣe máa wá kiri. O lè jẹ́ nìkan tó jẹ́ pé o jẹ́ aláàánú, o jẹ́ olùrànlọ́wọ́, àwọn èèyàn fẹ́ràn ẹ. Lára nǹkan tó ń ṣe yẹn, ọ̀tá rí tiẹ̀ mú jáde pé àṣọ nìkan wá ni. Ó bẹ̀rẹ̀ nìyẹn o. Bó ṣe ń gbé ẹ ṣépè, ní ó máa lo nǹkan burúkú, ní ó máa fi bá ẹ, ní ó máa fi bẹnu ṣépè fún ọ̀tá tiẹ̀. Àmọ́ tí wọ́n bá jẹ́ èèyàn kan tó jẹ́ pé Ọlọ́run wà lẹ́yìn ẹ, ó jẹ́ nìkan tí ó ń ṣe àdúrà, ó jẹ́ nìkan tó ń ṣègbìyànjú, irú àwọn yẹn bẹ́ẹ̀, kọ́tà tó rí wọn mú, ó máa lágbára díẹ̀. Nítorí pé kọ́tà tó déwájú Ọlọ́run, ìwọ kan ti déwájú Ọlọ́run. Wọ́n fi ìtàn Ànábì Ayuba alayhi salatu wa salam tá a mọ̀ sí Job, wọ́n fi sọ̀rọ̀ nígbà dáadáa. Nígbà tí Èṣù fẹ́ dán wò, ó sá lọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run. Èṣù dán wò dáadáa. Wọ́n ti gbà tó fẹ́ nu ẹ̀ pé Ọlọ́run á rò pé ó fẹ́ bẹ́ẹ̀ ni. Bọ́rọ̀ ilé ayé ṣe jẹ́ nìyẹn. Bí ọ̀rọ̀ ilé ayé ó ṣe jẹ́ nìyẹn. Ó ní jẹ́ kí n mú iṣẹ́ wa ní òní fún àwa tí abọ́jọ́ nígbìyànjú, tí a bá lè ṣe iṣẹ́ tó dáa ni, tí Ọlọ́run bá jẹ́ kí a rí sí. Kí ni nǹkan náà tí a fẹ́ wá? Iṣẹ́ eléyìí ṣe ọ̀sẹ̀ ni. Tí a bá parí ọ̀sẹ̀ yìí tán, a máa fi ń wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ìgbàkígbà tá a bá ti fẹ́ wẹ̀, a máa wẹ̀ léra lẹ́ẹ̀mẹ́ta. Sí ẹ̀sẹ̀ gun ọ̀tá tó tún sínà dáadáa ni. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá èpo igi ńlá. Èpo igi ńlá ó máa ń le bí òkúta báyìí. Gbogbo ọ̀nà tá a bá sì lè fi gún, tó bá fi kúnná, ẹ jẹ́ ká gún kó kúnná lóbúlúbú. Tó bá ti kúnná, tó sì kúnná dáadáa, ẹ jẹ́ ká fi èpo díẹ̀ sí, ẹ jẹ́ ká gún kó kúnná. Iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ asẹ́ta nìkan, ó ṣiṣẹ́ asẹ́ta, ó tún ṣiṣẹ́ ẹ̀yọ́nú àwọn àgbà. Ẹ jẹ́ ká gún èpo igi ńlá kó kúnná, èpo ọ̀bọ̀ náà ẹ jẹ́ ká gún kó kúnná. Ẹ wá jẹ́ ká ju ọṣẹ sí. Tá a bá ti wá ju ọṣẹ sí, ẹ jẹ́ ká gún kó kúnná dáadáa. Kẹ́ wá fi omi àgbọn ẹyọ kan péré, ẹ jẹ́ ká fi po ọṣẹ náà. Ká wá kó ọṣẹ sínú ike. Ẹ jẹ́ ká máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta
gbogbo àtàbá ti fẹ́ wẹ̀ ẹ̀mẹ́ta lámà wẹ̀ léraléra ẹ̀mẹ́ta ká tó gbé sílẹ̀ tàbá tó ti fẹ́ wẹ̀ ńgbà míì lọ́sẹ̀ míì ẹ̀mẹ́ta là á wẹ̀. Àgbọn yìí ìbéèrè lè wáyé lórí ẹ̀ torí mi ò mọ nǹkan tí àgbọn fi ṣe àwọn èèyàn. Àgbọn kan péré tí mo ní kán pa ẹlòmíì lè pè mí nítorí ẹ̀ pé àgbọn ṣé ká jẹ ni o. Irú iṣẹ́ báyìí tàbá ti ṣe àgbọn yìí ẹ jẹ́ ká sọnù ni tó ti ń dà jù nìyẹn, ẹ jẹ́ ká lọ sọnù ká lọ dà sórí àtàn tàbí ká dà sórí ìta mẹ́ta tó bá wà ní sọ̀ràǹdè wa. Kì í ṣe jíjẹ ní àgbọn, omi ẹ̀ la fẹ́ fi po ọṣẹ kò jù bẹ́ẹ̀ náà lọ. Ọ̀rọ̀ mi wà ní jù báyìí lọ náà lọ, èmi náà lọmọ yín lẹ́ẹ̀kan sí àbúrò mi olùfẹ́ ẹlẹ́tọ̀ọ́ tí ọlá ti bóyè ìjà ìmọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mi á tún mọ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Ẹ máa gbìyànjú láti máa wo gbogbo àwọn under description fídíò kọ̀ọ̀kan tàbá ti post. Ìgbà mí ẹ̀ lè ní lọ́kì ká post nǹkan mi tó yẹ pé nǹkan mi tẹ̀ tó ń wá a lè post ẹ̀ síbẹ̀. Ìgbà mí dẹ̀ ni a lè máa post nǹkan síbẹ̀ bẹ́ẹ̀ tí ẹ máa gbìyànjú láti máa wo under subscription. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lẹ́ẹ̀kan sí i. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Tó bá dìgbà mi á tún mọ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ó dàbọ̀.